Ẹ káàbọ̀ sí orí ìkànnì. Ẹ wo ìṣẹ̀lẹ̀ ńlá ló ṣẹlẹ̀ nínú fídíò yìí tí ẹ ní ìjáde tútù pẹ́ẹ́pẹ́ẹ́ ọ̀rọ̀ àṣírí. Ẹ wo oríṣiríṣi ọ̀rọ̀ lẹ́ni yìí sọ nínú fídíò yẹn, wẹ́ farabalẹ̀ kẹ́ gbọ́ látòkè dé ìsàlẹ̀. Ẹ wo ètò ìwọ̀n táwa ṣe ń ṣe lórí ìkànnì pé tí àwa kò bá rí àwa kì í sọ ìtawọ́ wá síbi láti wá sọ àdìkà àti ṣèwádìí dáadáa lórí ẹ̀ ká tó wá sọ. Ẹ wo oríṣiríṣi ọ̀rọ̀ lẹ́ni yìí sọ nínú fídíò yìí, gbogbo ẹ̀ la dẹ̀ máa play fún yín tó bá dé kí ìgbà àkọ́kọ́ lẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì. Ẹ bá wa like, subscribe, kẹ́ share àwọn fídíòs wa kí ẹ bá lè máa jẹ ìgbádùn irú àwọn content báyìí. Ẹ̀wọ́ ká má fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ ká má fi pa ìjò, ká má fi àkókò ṣòfò. Ẹ̀ẹ́dẹ́gá sọ ojú abẹ́ ń kù. Kiri wọ́n ti ń lépe ẹ̀mí mi tí kò bá ti ṣe mí léèní ẹ̀yin ọmọ Nàìjíríà Fọládé mú àtàwọn tó jọ àtàwọn sọ̀ ń gbé ẹ̀ tó ń gbé lẹ́yìn torí mi mọ̀ tí mo ṣe fún wọn, mi mọ̀ sí fábílì mi ṣe fún wọn. Wọ́n ní Lizzy ló gba bọ̀bọ̀ yẹn kò jẹ́ kó lọ wà wọ́n mú ẹ̀ go and carry your child. Gbogbo ẹ̀ tó bá ń sọ kínní yẹn they are senseless. I repeat it, they are senseless. They are senseless. I repeat it, they are senseless. Continue. No problem. Kò sẹ́ni mi ò kó lọ́jọ́ anybody o. Irọ́ burúkú náà ń pa fún yín o. Mọ̀nsúrà ṣọ́ ara ẹ̀. Táwọn ọmọ ni mò ń lò tẹ́lẹ̀ o. Àmọ́ fúnra ara yín lẹ fọ́ gbogbo ẹ̀ lójú. Torí ibi tẹ́ ẹ bá yé báyìí nísìnyí ẹ ti bà nǹkan jẹ́. Ṣọ́ ara ẹ̀ rántí ọ̀rẹ́ memory card tó ń bẹ̀ mí pé kí n delete ẹ̀ kí n destroy ẹ̀. Mi ò destroy ẹ̀ o. Mo tọ́jú ẹ̀ bí kí mo sì mọ̀ pé irú ìjọba ẹ̀ máa wáyé ni. Mo tọ́jú ẹ̀ ní o àti àwọn ọ̀rọ̀ tó kún mi. Àmọ́ báyìí mi ti bẹ̀ gbòdì tàbí mo dé ìwòsàn ìdánu dúró náà. Ìwọ àti àwọn fámìlì ẹ̀ tó wà ní Canada tẹjọ́ sponsor blogger kọ́ máa gbé kinní mi gbogbo ẹ̀ mú mọ́ o bẹ̀ mo dákẹ́ mi bẹ́ẹ̀ tí ò rí ẹ. Mo ti sọ̀rọ̀ mi síwájú pé gbogbo ẹ̀dá tó bá ti wà nínú ìbàjẹ́ nínú ọ̀rọ̀ tó wà lẹ́jẹ́ pé ìwà ìbàjẹ́ aburú fẹ́ ṣe aburú á bá tọmọtọmọ tẹbítẹbí tó bá múrí lọ kò ní mọ́rùn bọ̀ lágbára ọdún ọba. Àmọ́ ṣọ́ra ẹ má tún mi lẹ́nu ọ̀rọ̀ wà ní fún mi evidence dẹ̀ wà rẹpẹtẹ tí mo lè kó jáde máì ká fira wa ṣẹ̀ sí lórí social media yìí jìnnà jù. Tí owó ti wà ní ọkọ mi ò dẹ̀ disturb ẹ o lọ fèsì ọkọ ẹ kò ṣàyí ẹ fi èmi sílẹ̀ pẹ̀lú ìyàwó mi o tó bá ń gbọ́ àti bá ń gbọ́wọ́ ẹ ń bẹ̀ Mọ̀nsúrà máa tú ní tó yẹ kó tú ní tó yẹ kí n tú máa tú jáde ṣọ́ ara ẹ. Ẹ bá mi bi Fọlá léèrè pé kí ló pọ̀ ọkọ àkọ́kọ́ then kí ni reason táwọn ẹbí ọkọ yẹn tí wọ́n fẹ́ rí lójú ẹbí dèrè wọ́n ṣàlàyé fún yín lẹ́yìn mo lè sọ sẹ́yìn ẹ lọ sí Ọ̀rẹ́gùn ẹ lọ bèrè Fọlá mi ẹ̀mú orí ẹ̀dá tó jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́n tó ń sọ ìgbà yẹn lè máa padà lẹ́yìn ọmọ bíbí tí yàn bá tó rárá ẹ lọ bèrè ẹ̀ dáadáa. Gbogbo wàhálà Mọ̀nsúrà ló tì mí síta tó bá ti bèrè wàhálẹ̀ aṣọ mi ló wá fàyàwó mi lọ́rùn ó máa ń yí aṣọ mi lọ́rùn ni ta ni kí n pa òun kí n lọ ṣẹ̀wọ̀n ibi ìdẹ̀fẹ́ pààyàn dípò tí máa ṣẹ̀wọ̀n màrà máa ṣọ bíi méjì kan máa kú òun lé màá lè máa scott lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. Nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn àárín ẹ̀ mo ti pàdé Fọlá àjọ lájọsọ ọ̀rọ̀ àjọ bẹ̀rẹ̀ sí ní déètì ara wa níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Fọlá ò sọ fún mi kóun bímọ mi ò mọ̀ kó bímọ torí mi ò mọ̀ bí kí ò bímọ 15 èmi ò dámọ̀ lára obìnrin èmi ò mọ̀ aṣáájọ ń ṣe ó pẹ́ àwọn ọ̀rẹ́ kan wọ́n sọ láti blọọkù ẹ̀ wọ́n fẹ́ kí n fẹ́ wọ́n ní kí n má fẹ́ kí n kàn dó kí n gbé jùlẹ̀ kì í ṣe ọmọ tí mo lè fẹ́ kí n dó kí n gbé jùlẹ̀ èmi tẹ̀ bá fẹ́ gbónú kan mẹ́rin tó bá déèyàn jalè tí bá ti jèmi lólè èmi ò sì pé lólè o mo ní kí ló ṣe àárín yẹn náà sọ fún mi pé ó ti bímọ méjì ó bímọ méjì kẹ̀ n bá pè ń gbọ́ ó ti bímọ ó ṣàbẹ̀rẹ̀ sí ní bẹ̀mí bóun ti bímọ lóòótọ́ òun fẹ́ sọ fún mi bóyá tó bá sọ fún mi bóyá mi ní dúró kankan pé bóyá ó yẹ kó wá sóòótọ́ fún mi bá fẹ́ dúró wà jẹ́ màá mọ̀ náà bẹ́ẹ̀ ó wá sọ́wọ́ life story ẹ̀ fún mi gbogbo state gbogbo ipò sí ẹ̀ wà ipò sí dájì ẹ̀ wà ipò tóun náà wà ẹ lọ sí Agége ẹ lọ béèrè ní Dada street lágége ibẹ̀ ló ń gbé yàrá kan ló ń lò tí bá wà lọlé mi lè ìdàgbẹ́ mi lè tọ́lẹ̀tì inú tọ́lẹ̀tì ilé wọn mi lè tọ́lẹ̀tì ń bẹ̀ bí kí n wà lọlé kí n má bá nílé kí n pè ibo ló wà ó lè lọ wà ní street kejì nítorí tí máa ń sọ ní àlọ́ wà ní street kejì màá wá dúó mo lè dúó 4-5 hours màá jókòó sínú mọ́tò mi kò ní dé tí bá pa àwọn ọ̀rẹ́ àni ta ni ó wà lọ́jọ́ lágbájá lọ́jọ́ ta ó wà lọ́jọ́ tàbẹ̀dọ̀ lóṣòdì ó dẹ́ lóun wà ní street kejì màá máa bínú lọ sílé mi wàhálà àti tiẹ̀ nìyẹn màá dúró pé kínní ó ti fẹ́ sú mi wàá gbé nọ́mbà ẹ̀ mọ́ mi ò pé mọ́ tó bá pè mí mi kì í gbé nọ́mbà ẹ̀ kò pẹ́ lálẹ́ ẹjọ́ kan
ló bá wá sílé mi ló bá dúró lẹ́nu ọ̀tá ló ń gbá géètì bàbá lẹ́nu kan béèrè ní ìgbà tí mo bá bọ̀ ta ló bá di Fọlá àyà mi ṣe jápẹ́ ilé mi kí ló wá ṣe ń bí ó ní èmi wá yọjú sóhun òun ti lóyún ó lóyún ìgbà kí ló ṣẹlẹ̀ ó dààmú tó máa ṣẹlẹ̀ máa lọ màá wá rí ẹ pàtó ìjọ́ kẹta mo lọ lé ẹ mo lọ rí mo ní kí ló ṣẹlẹ̀ báwo lóyún ṣe jẹ́ gbóyún lọ́fẹ́ tó lóyún ó ní rọ èmi mo ní kẹ̀ mo dá oṣù oyún yẹn àmọ́ mo súnmọ́ kò jẹ́ kí n lè yarí kanlẹ̀ torí mi mo bá sùn kò jẹ́ kí n lè yarí kanlẹ̀ náà ló dáa kò sí wàhálà tó bá ṣàbímọ a ṣe DNA àmì tó ní ọmọ torí mi mọ́rú oyún eléyìí lẹ́yìn yẹn ṣá wá bẹ̀ mí gan ó sọ̀rọ̀ olójú ó sọ̀rọ̀ rẹpẹtẹ ó sọ life is for me bóun ṣe bọ́kọ̀ òun ṣe kú bóun ṣe rẹ́ni tọ́jú òun kọ̀ọ̀kan kódà mo bí níjọ́ náà pé ìgbà tọ́kọ ẹ kú ṣé nẹ́ẹ̀sì wá ní pé kó máa gbé fọ́kùnrin káàkiri ó ní àwọn ọ̀rẹ́ òun tó ń pàdé nítorí introduce òun sí nìyẹn so òun ò ní choice dẹ̀mí gbàgbọ́ pé kò sẹ́ni tó lè change ọ̀rọ̀ pé wẹ́ bóyá torí kò tí wọ́n bá tí kọ́ máa kébi burúkú pààyàn á ṣàwọ̀ way of surviving so mi ò kàákún mo ní kó sí wàhálà mo lè lọ gba ilé fún sí Fágbà ilé tí mo gbà fún close to 500,000 ni mo ń san every year mo fi síbẹ̀ mo dẹ̀ fọ́ ní ìṣẹ̀lẹ̀ náà fún tó ń gbé níbẹ̀ mọ́kọ́ bá gbé bẹ̀ mọ́kọ́ máa ń wà pẹ̀lú ẹ̀ torí ó ti dẹ̀rù mi síta nílé mo máa ń wà pẹ̀lú ẹ̀ fún bí i a month ìgbà mo ní pé fún bí a month yẹn mo fi sọ́ọ̀lẹ̀ mo ara rè ṣáì pátápátá pé kò sẹ́ni tí mo lè bá ṣe mo á fi sílẹ̀ pé ọ̀gbẹ́ni máa gbé bí díẹ̀ ni ọmọ ìjọ ọ̀dà máa ṣe ó yarí mọ́ mi lọ́wọ́ ó ní ẹ tó bá yá ẹmu ẹmbarasi òun ó ṣàfa wàhálà rẹpẹtẹ tí máa ní kó lọ ṣe díẹ̀ ni nǹkan mi ló máa ń ṣe pẹ̀lú mi mo bá fi sílẹ̀ pé wàhálà ti tiẹ̀ nìyẹn kó máa gbé bẹ̀ mò ń sanwó ilé ẹ̀ mò ń ṣe ẹ̀tọ́ tó yẹ kí n ṣe ó gbé ọmọ kan wá fẹ́ mi Tẹjúmọ́lá ọmọ yẹn mi mò ń rán ní skul mo fi sí skul mò ń sanwó ẹ̀ mò ń tọ́jú ọmọ ẹ̀ mo ń tọ́jú ọmọ mi ni mo ṣe ń tọ́jú ọmọ yẹn torí mi mo wò pé mo bìlí pé èèyàn ọmọ tó máa ṣe tó máa wà lọ́kàn tèmi nìyẹn kí mẹ́fà yọ ní pé tí n bá lọ ìgbà yẹn àsìkò yẹn mo máa lọ gbalé sí Kòròdú mò ń gbé Kòròdú ni máa wá wò bóyá ẹ̀kan lọ́sẹ̀ méjì ń gbà mí ìgbà mí ẹ̀kan lọ́sẹ̀ màá ṣàkàn yabẹ̀ bí a ti máa ń kọjá ládùúgbò ẹ̀ máa yabẹ̀ máa wò tí bá dẹ̀dẹ̀ bẹ́ẹ̀ máa fún un lówó àpò ráìsì máa ń ráìsì lé fún bẹ̀ Fọlá jẹ́ nìkan jẹ́ pé kò lè ṣiṣẹ́ Fọlá rí mi bíi ATM machine pé kí n sábà lọ mú owó wá kò sí ìtò kàn Fọlá ó pè mí jọ́kàn rí pé báwo ni iṣẹ́ yín kò bí mi rí owó ni òun fẹ́ raṣọ ọ̀rẹ́ òun ni pé Fọlá ò ní lọ patí ní weekend kan irọ́ ni pàtí gbogbo ọ̀sẹ̀ ni ó ló ní makeup tó máa ṣe makeup fún ó ní special uber driver tó máa ń pè tó máa wá gbé pàtí ni kódà ẹnu kan tó dádúgbò wa mo sì yàwó lé ọkọ wọn bá wọn jà torí ó ti gágbọ̀ pọ̀ rẹ̀ straight tó ti máa ń kóra wọn lọ sí pàtí bẹ́ẹ̀ sì mo pé kí n tèmi wàhálà ti tiẹ̀ nìyẹn òun ló nira ẹ̀ torí kò sí bó ṣe lè ṣèbolo tí ò ní irun gbẹ bẹ́ẹ̀ mi ò torí ẹ̀ kí n má ṣètò fún mò ń sanwó ilé ẹ̀ kódà dórí owó NEPA Fọlá òní kọ̀ọ̀kan tó ń ṣe nílé tí ẹ̀ ní pé kó sùn kó jí kó jẹun kó lọ patí that's all ìgbà míì máa fún lówó owó sukú àwọn ọmọ pé gbà sanwó sukú àwọn ọmọ yìí á lè fi dáṣọ patí tọ́ba tó máa ń pè mí ní sukú tó máa láwọn ọmọ ẹwà láti sukú wọn sanwó sukú pàpà Fọlá owó sukú tí mo fún ẹ kọ á dì náà ìkànnì mi fún lówó mi fún sẹ mo ti fún ẹ lówó ìjọba ẹ bẹ á ní mi fún torí ẹ̀ mo ṣe wá change pattern mi wá ń kó káàṣì fún mọ́ mo wá ń transfer sí Fọlá ní èmi ọkọ òun ó dáa ṣe wedding a ṣe nìkáyì a ṣe gbé àṣàwó ẹjọ àfáà tó conduct nìkáyì wa ẹni kó dárúkọ ẹ̀ fún yín kó sọ bí tó ń gbé káfà yẹn jáde fún wa sọ̀rọ̀ Fọlá dáa ṣe wedding ó lè mi ọkọ òun àfáà tó conduct wa kó jáde sẹ venue tá a ti ṣe kó jáde kó sọ bẹ̀ fún mi Fọlá lè mi ọkọ òun ẹjọ ẹbí Fọlá léèrè ẹni kó dárúkọ fámìlì mi kan fún yín tó mọ ilé ẹ̀ tó ń gbé pé àti ẹ̀gbọ́n láti ó tó ń gbé nílò bàbá yìí mo mọ̀ dẹ́ mọ̀ mí dáadáa màmá mi wà láyé nígbà tí gbogbo ọ̀rẹ́ ṣe màmá mi ò tí kú ń gbà yẹn ìyá mi tó kú ló fi àyè jẹ mí màmá mi sì wà láyé màmá mi ò tí kú ń gbà yẹn mi ò mú Fọlá déwájú ìyá mi torí mo mọ̀ pé kìí ṣe tí mo lè bá ṣe nǹkan kan papọ̀ pé ó ti gbọ́ wọn wá síwájú ó ti gbóyún sí
a ti ń fa wàhálà láti yín lọ́wọ́ ṣẹ̀bọ̀ pé àwọn obìnrin ọmọ bọ́yẹ máa ń tọkùnrin mú lóṣù náà sóyún ẹlẹ́ẹ̀kejì ìgbà tó wà lóṣù oyún ẹlẹ́ẹ̀kejì yẹn mo wá yarí pátápátá nítorí sí oyún ẹlẹ́ẹ̀kejì yẹn láti wá bẹ̀rẹ̀ sí ní problem pọ̀ gbẹ́ni oyún ẹlẹ́ẹ̀kejì yìí kì í ṣe oyún mi torí mo ti ń gbọ́ pé ọmọ mi confirm fún mi ọmọ mi wá láti skul ìjọ kan mo ní kó lọ bẹ̀ kó lè lọ wà mo ní kó lọ bẹ̀ kó stay pẹ̀lú ẹ̀ díẹ̀ ọmọ yẹn wà bẹ̀ ọmọ yẹn lójú bí 4-5 days lọmọ yẹn ló fẹ́ fò ń bẹ̀ ǹjẹ́ kí ló dé ló kọ́ lọ́dọ̀ fún mi